Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún. Mo kí gbogbo wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. Mo kí ọkùnrin ló wa, mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Mo kí onílé, mo kí àlejò. Gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí ní òní. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo ẹ káàsán. Tó bá sì jẹ́ pé alẹ́ náà ni a wà, mo kí gbogbo ẹ káalẹ́. Orúkọ mi náà ni Dr. Muti Ọlátíbóyè tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Èmi ni ọmọ yín, àbúrò yín, olùfẹ́ yín tí a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá lórí ètò yìí. A máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò lórí ètò yìí bákan náà. A sì máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tí a mọ̀ sí numerology lórí ètò yìí bákan náà. Ẹ máa jẹ́ ká gbàgbé láti subscribe sórí ètò yìí kí eléyìí kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tí ṣe àti èyí tá ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ẹ wá rí gbogbo àwa tí a ti jẹ́ o subscriber tàwa lórí ètò yìí. Ẹ má jẹ́ ká gbàgbé láti share program yìí fún àwọn míì tí wọ́n bá tún fẹ́ láti darapọ̀ mọ́ irú ètò yìí. Ẹ má jẹ́ ká fi sá wọn, torí pé tó bá yẹ pé àwa náà fi sá wọn ni ní máa rí wa lórí ètò yìí. Bẹ́ẹ̀ a fi ṣe àwọn sí anybody wa. Lórí ètò yìí nǹkan tá a pè é bẹ́ẹ̀ náà ni pé do it yourself. A lè ṣe fúnra wa, kò sí nǹkan tí a dínkù bẹ́ẹ̀, bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan tí a yọ kúrò níbẹ̀. Bí a ṣe lò ó, bó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ náà ni a ṣe ṣàlàyé. Àwa lè máa rò pé so possible ṣá. Tí a bá wo most of àwọn nǹkan tí a ń sọ bí báyìí kì í ṣe nǹkan tí ó gbọ́n wa lówó lọ púpọ̀. Fún ìpèníjà tí ẹ bá wò ó, àwọn nǹkan kéékèèké tí a lè tètè tá a lè ṣe. Mo ṣàlàyé iṣẹ́ kan jọ́ kan tí mo ní epo ọ̀bọ̀ díẹ̀ àti egbò túdé pé ká gún pọ̀ mọ́ṣẹ́. Bẹ́ẹ̀ lẹ́nìkan pè mí pé ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ, so dájú nǹkan kan. Irú àwọn question bẹ́ẹ̀ mi ò dẹ̀ dáhùn. Kódà nígbà tó mo kọ́ ti kọ́ mọ ní ẹnu. Ìgbà tá a ní egbò túdé tí èlò wọn tẹ egbò túdé, o lè rán 100 naira, epo ọ̀bọ̀ o lè rán ní 50 naira. Kò lò ó tó máa sọ pé ṣé ó dájú, ò tí lò nǹkan sọ pé ṣé ó dájú. Àwọn náà ní bàtẹ́nì kọ̀ọ̀kan wa jẹ́.
láṣẹ Èdùmàrè. Èyí tí mo mú wá fún wa ní òní, òun náà ni bí a ṣe ń ta ilẹ̀ tàbí ilé. Bóyá wọ́n ti rí nǹkan burúkú mọ́ irú ilé bẹ́ẹ̀, bóyá wọ́n ti rí nǹkan mọ́ irú ilẹ̀ bẹ́ẹ̀ tí a wá ṣe tá a rí tà. Ẹ sì máa wò ó, ọ̀rọ̀ ilẹ̀ títà tàbí ilẹ̀ rírà ó tún gba làákàyè gidi. Ó gba làákàyè gidi. Torí most of àwọn tí wọ́n ń talẹ̀, àwọn náà ò ní dúró lásán. Ẹlòmíì Ọlọ́run ló mọ nǹkan burúkú tó ti rè sórí ilẹ̀ láti lè fi ta ilẹ̀ náà. Nígbò wá tà tán àti lọ́wọ́ nǹkan yẹn padà, a máa wá ṣe bákan bákan, ó lè má lè lọ bẹ̀ mọ́ láti lọ wò. Tó fi wá ń jẹ́ pé ẹni tó wà lórí ilẹ̀ yẹn, innocent person tí ò mọ nǹkan kan, tó lọ fi ra irú ilẹ̀ yẹn, nígbà tó bá yá, òun náà tún máa fẹ́ máa tà fẹ́lòmíì. A fẹ́ máa wù ú láti máa tà látàrí nǹkan tó ti rì mọ́lẹ̀ tó fi ń ta ilẹ̀ yẹn. Bẹ́lòmíì náà bá tún rà á, a tún fẹ́ tà á. Ó fi ń jẹ́ pé tí èèyàn bá ti ra ilẹ̀, àwọn ètò kan wà tó yẹ kí èèyàn kọ́kọ́ ṣe sórí ilẹ̀ náà láti lè fi lé nǹkan burúkú tó wà lórí ilẹ̀ yẹn láti lè fi lé dànù. Mo ti ṣàlàyé nínú fídíò kan rí, bóyá mi ò dẹ̀ tí wá ṣàlàyé rí, àmọ́ ẹ máa bá a pàdé nínú next video wa tí a bá sọ lórí ètò yìí láti fi lè lé àwọn ẹ̀mí burúkú kúrò lórí ilẹ̀. Nítorí pé ilẹ̀ tán bá ti rí nǹkan burúkú mọ́ láti tà, tó bá rà á, bí kí ìwọ náà tà á, ló sì máa ṣe é. Bẹ́lòmíì náà bá tún rà lọ́wọ́ ẹ náà, bí kó náà tà á, ló sì máa ṣe é. Wọ́n wá mọ́ tà bẹ́ẹ̀. Bẹ́lòmíì bá dẹ̀ tún lágídí tó kọ́lé sórí ẹ̀ náà, a tún fẹ́ tà á. Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ́ yín o. Ẹ tẹ́tí ibò lè jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pé méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ìròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́. Fọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ́ ìyàwó, àmọ́bọ́ ọkọ, àmọ́bọ́ tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo májàyà 5,500 naira péré ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070 37 42 25 52. Lẹ́ẹ̀kan sí 070 37 42 25 52 tàbí 080 29 48 46 96. Lẹ́ẹ̀kan sí 080 29 48 46 96. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090 53 33 27 47. Lẹ́ẹ̀kan sí 090 53 33 27 47. Fún àfikún, kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o. Tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí, ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Tí wọn ò ní ṣe bẹ́ẹ̀ ò lágbára Ọlọ́run. Tí a bá ti ra ilẹ̀, àwọn ètò kan wà tó jẹ́ pé a máa ń ṣe láti fi lé ẹ̀mí burúkú tó wà níbẹ̀, láti fi lè dànù. Àwọn ètò náà a kọ́ máa ń ṣe kí a tó bẹ̀rẹ̀ ilé kíkọ́. Màá mú ìlànà méjì ẹ̀ wá. Èyí tí a máa ń lo àyà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tá a máa ń lò, àti èyí tí a máa ń lo ẹ̀gúsí, epo ẹ̀gúsí àtòdìdí àtàrí kan tá a máa ń lò, tá a máa fi ń fọ́n orí ilẹ̀. Màá ṣàlàyé ẹ̀ fún wa. Àmọ́ èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa lénìí tí a bá fẹ́ ta ilẹ̀ tó jẹ́ pé àwa tá a ṣe náà ni a ní access láti ta. Bẹ́lòmíì bá rà á, kò ní wò ó tà, nǹkan rẹ̀ ni ó ṣe sórí ẹ̀. Lágbára Ọlọ́run. Kí wá nìkan náà tí a máa fẹ́ wá. Eléyìí kì í ṣe ògùn, bẹ́ẹ̀ ni àṣírí ni. Wọ́n sì ní àṣírí yìí, òun náà ni bàbá owó. Kí ni nǹkan tí a fẹ́ wá? Ẹ jẹ́ ká lọ bu iyẹ̀pẹ̀ kọ́nà píìsì ilẹ̀ yẹn tàbí ilé. Kọ́nà píìsì, bóyá igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yẹn, a máa bu iyẹ̀pẹ̀ ibẹ̀. A máa bu lọ́tọ̀ọ̀tọ̀ ni o. A sì mọ ibi tí a ti bù ú. Tó bá jẹ́ pé ilé náà ni, igun mẹ́rẹ̀ẹ̀rin yẹn la máa bù. Tá a bá ti bu ẹ̀gbẹ́ kan, a ní bóyá front left, front right,
back left, back right, á bù síbì kan. Tá bá ti wá bù síbẹ̀, tá bá ti wá gbé wá sílé tàbí ibi tá ti bù yẹn náà tá bá ráyè jókòó síbì kan. Ẹ wá jẹ́ ká wá ṣúgà St. Louis, ṣúgà Onikoro 16. Ẹ jẹ́ ká kó sínú ilẹ̀ tá a rà yẹn, ilẹ̀ tá a bù yẹn, a lè dà sínú agolo milk. Ẹ jẹ́ ká wá kó ṣúgà St. Louis 16 lé lórí. Tá bá ti kó lé, a kó lé 4 lórí. Tá bá ti wá kó lé bẹ́ẹ̀, ẹ̀yìn ìgbà tá bá ti kó lé yẹn, ẹ wá jẹ́ ká gbé ilẹ̀ sí orí ilẹ̀ yẹn tàbí ilé. A ti fi nǹkan wé agolo yìí o, bóyá ká fi nylon wé. Ẹ wá jẹ́ ká rì mọ́lẹ̀ yẹn, ẹ jẹ́ ká da yẹ̀pẹ̀ bò. Tá bá ti da yẹ̀pẹ̀ bò, ọjọ́ kẹta ẹ wá jẹ́ ká lọ wú. Lọ́jọ́ kẹta, ẹ kíyèsí, mo ti ní kẹ́ ẹ kọ ibi tẹ́ ti bu yẹ̀pẹ̀ kọ̀ọ̀kan sí ara nǹkan kan tẹ́ fi dá mọ̀ pé ibi báyìí lẹ ti bu eléyìí, ibi báyìí lẹ ti bu eléyìí. Tó bá ti wá di ọjọ́ kẹta, ká la ṣe lọ́jọ́ Monday, ká ní àrìmọ́lẹ̀ ní ọjọ́ Monday ní aago 12, ó di ọjọ́ Tuesday aago 12 kó tó pé ọjọ́ kan o. Bẹ́ẹ̀ni, ó di aago 12 ọjọ́ Wednesday kó tó pé ọjọ́ méjì. Ọjọ́ Thursday ní dédé aago yẹn ló pé ọjọ́ mẹ́ta. Tá bá rì ní Monday, a ní ka Monday yẹn mọ́, Tuesday, Wednesday, Thursday la máa ka. Bí a ṣe máa ń ka ọjọ́ nìyẹn. So tá bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, ẹ jẹ́ ká wá lọ gbé ilẹ̀ padà sí igun mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Ká wá da tolúkálùkù sínú ẹ̀ àti ṣúgà àti yẹ̀pẹ̀ ká dà síbẹ̀. Tá bá ti dà síbẹ̀, ẹ jẹ́ ká ṣe àdúrà sí. Ẹ jẹ́ ká ṣe àdúrà sí. Tá bá ti ṣe àdúrà sí, ẹ wá jẹ́ ká fi yẹ̀pẹ̀, ẹ jẹ́ ká fi bò mọ́lẹ̀. A ní rì mọ́lẹ̀ pẹ̀lú pangolo. Ẹ jẹ́ ká dà síbẹ̀, ẹ jẹ́ ká da yẹ̀pẹ̀ yẹn síbẹ̀ padà ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, láàárín oṣù tí a ṣe iṣẹ́ yìí, láàárín oṣù tó bá yẹ kó ti bọ́ sí ending of the month, ẹ jẹ́ ká máa expect buyer ní ẹ̀yìn tó tẹ̀lé láṣẹ Èdùmàrè. Á bá wa lára mu. Lóòótọ́, ọ̀rọ̀ oògùn ṣíṣe kì í ṣe gbogbo wa la máa so oògùn tá máa rí good result. Àmọ́ ẹ jẹ́ ká máa fi sọ́kàn pé gbogbo ìgbà tá bá ti ṣe irú nǹkan báyìí, a máa rí good result lágbára Ọlọ́run. Gbogbo wa kọ́ ni a lè ṣe nǹkan tí nǹkan ó jẹ lára wa. Gbogbo wa la lè dáwọ́ lé nǹkan bóyá bí irú nǹkan báyìí tí ó ṣiṣẹ́ o. Àmọ́ àdúrà tèmi ni pé tí a bá ti ń ṣe bẹ́ẹ̀, k'Ọlọ́run jẹ́ kó máa jẹ́ fún wa. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí èmi jẹ́. Tó bá dìgbà míì, á tún máa mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ètò yìí. Kéléyìí kó máa fún wa láǹfààní lórí àwọn nǹkan mìíràn tá ti ṣe àti èyí tí a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Eléyìí ni part 1 ọ̀rọ̀ bí a ṣe máa ń ta ilẹ̀ tí mo ṣàlàyé fún wa. Èyí tí mo fẹ́ mú wá fún wa ní next video yìí, òun náà ni tí wọ́n bá rí nǹkan burúkú mọ́ orí ilẹ̀, tí wọ́n ro nǹkan burúkú mọ́ orí ilẹ̀, tí a fi ń lé ẹ̀mí burúkú kúrò lórí ilẹ̀ náà, màá ṣàlàyé fún wa ní next video. Ó dàbọ̀.